Hallelujah. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọmọ Ọlọ́run, ibikíbi tó ti ń wò mí ní àsìkò yìí, mo fẹ́ kó gbé ọwọ́ rẹ sókè, kó bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa mo dúpẹ́, Olúwa o ṣé, mo yìn ọ́ lógo, arúgbó ọjọ́ o ṣé, bàbá mo dúpẹ́ fún àsìkò yìí. Ọlọ́run mo dúpẹ́ láti January títí dé April, láti May títí dé August, September, October, November, òní ni ọjọ́ tó kẹ́yìn nínú oṣù December. Olúwa mo dúpẹ́, o ṣé o Jésù, a ó máa yọ̀, o ṣé o Jésù, Ọlọ́run ayọ̀ wa, o ṣé o Jésù, a ó máa yọ̀, bàbá gbọ́pẹ́ tá mú wá fún ọ, o ṣeun, o ṣe mi balẹ̀ gbẹ̀rún ahọ́n, o ṣeun fún yín olùgbàlà, o ṣeun ògo Ọlọ́run ọba mi, o ṣeun ìyìn orúkọ rẹ, o ṣeun. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pípé Olúwa mo dúpẹ́. Wò ó, gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tí wọ́n ti sọ fún ẹ pé ò ní parí ọdún yìí, ṣe bí ìwọ ló parí ọdún yìí, o dẹ̀ ti wọ 2021, kò sí tàbí ṣùgbọ́n nínú ẹ̀. Ọlọ́run ló pa ọmọ, Ọlọ́run ló wà pẹ̀lú ẹ, ó wà pẹ̀lú aya, pẹ̀lú ọkọ, pẹ̀lú ọmọ, o ò sí lórí wheelchair. Máa dúpẹ́. Àwọn kan ti COVID-19 ti gbé àwọn kan lọ, ṣùgbọ́n o wà láyé, o wà láyè, ìrètí wà fún ọ. Máa dúpẹ́, máa fi ògo fún Ọlọ́run, máa kọrin àdídùn, máa pé àfọpẹ́ fọ́lọ́run lọ́kàn àti lóhùn wa, ẹni ṣohun yanu nú ẹni tàráyé yọ, gbàtà wà lọ́mọ́wọ́, òun náà ló ń tọ́jú wa, ó sì fẹ́ bùn ìfẹ́ ṣètọ́jú wa síbẹ̀. Ọba oníbọ̀rẹ̀ máa fi wá sílẹ̀ láéláé, ayọ̀ tí kò lópin, ohun bùkún yóò jẹ́ tiwa, fáwa mọ́nú òrè, tọ́wa bàbá ń dààmú, yọ wá nínú ebi, láyé àti lọ́run. Àfihàn ohun ọpẹ́ fọ́lọ́run bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́, tí ó ga jù lọ lọ́run, Ọlọ́run kan láéláé, táyé àtọ̀run bọ̀, bẹ́ẹ̀ ló wà dé ṣe yé, bẹ́ẹ̀ ni yóò wà láéláé. Àmín. Ọmọ Ọlọ́run, máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, máa fi ọpẹ́ fún Ọlọ́run níbikíbi tó ti ń wò mí. Wò ó, kó wà láyé, ìrètí wà fún ọ. Ẹni tó wà láyé ló ń sọ̀rọ̀ business o, ẹni tó wà láyé ló fẹ́ lọ́kọ, ẹni tó wà láyé ló fẹ́ kọ́lé, ẹni tó wà láyé ló fẹ́ ṣe ohun rere, ẹni tó wà láyé ló fẹ́ gbé ìgbésẹ̀ láti pé kí ayé ẹ̀ kó lè dára. Òkú tó ti kú ò ní ìrètí mọ́. Ewúrẹ́ tó wà láàyè ó sàn ju kìnìún tó ti kú lọ. Máa fi ọpẹ́ fún Ọlọ́run. Ohunkóhun tó wù kó lè ti là kọjá, ohunkóhun tó lè wù kó máa là kọjá, Ọlọ́run ń bẹ láyè síbẹ̀, kó gbàgbé ẹ, ó sì máa gbọ́ àdúrà ẹ, ó sì máa ràn ẹ́ lọ́wọ́, ó sì máa gbé ẹ ga. Ìrètí wà fún ẹ. Máa dúpẹ́ pé Olúwa mi mo dúpẹ́, Olúwa mi mo dúpẹ́, Olúwa mi mo dúpẹ́ o, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Bàbá, 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 ẹ ṣé o bàbá.
bàbá. Ẹ ṣé o bàbá, mo á dúpẹ́ bàbá. Olúwa ìwọ ni ó yẹ láti gbà gbogbo ògo, nítorí ìwọ ni ó dá ohun gbogbo. Olúwa ìwọ ni ó yẹ. Amen. Lẹ́ẹ̀kan sí Ọlọ́run, èmi ń kí ọ pé Happy New Year. Mo ń kí ọ pé káàbọ̀ sí inú ọdún 2021 torí pé o ti wọnú ọdún yẹn. Mo kí ọ ká kú oríire. Mo wí pé o kú oríire, kú àjàyè. O ti wọnú 2021. O ti wọ̀, kò sọ nǹkan tó lè wò. Gbàgbé àsọtẹ́lẹ̀ kan tán ti sọ. Àwọn wòlíì tán ti rán sí ẹ. Owó náà fẹ́ gbà lọ́wọ́ ẹ. Náà ṣe ń fi kú dẹ́rù bá ohun ìwọ náà gbọ́dọ̀ fi mọ Ọlọ́run fúnra rẹ. Torí náà, mo kí ọ kú oríire. Ní ìwọ̀n ìṣẹ́jú díẹ̀, mo fẹ́ ká jọ wo àkórí ọ̀tọ̀ mi fún àṣálẹ́ yìí. Ó ní mo pè ní ọ̀rọ̀ ìyànjú fún ọdún 2021. Ọ̀rọ̀ ìyànjú fún ọdún 2021. Nínú ọdún 2021 yẹn, wò ó láti ṣe àṣeyọrí, láti ní ayọ̀, láti ṣe rere, láti pé kó o lè délẹ̀ lérí ẹ, láti pé kó o lè gbádùn ọdún yẹn. Àwọn ìgbésẹ̀ kan wà tó gbọ́dọ̀ gbé. Èkíní nínú ẹ̀ ni pé o gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ràn àdúrà. Wò ó ọdún 2021 yẹn, òun náà ń bọ̀ pẹ̀lú ọ̀pọ̀ ìdààmú, àìrójú, àráyè wàhálà tiẹ̀ kó gbogbo ọdún ni o. Torí pé òpin gbó ti dé, ayé ti yàtọ̀, ohun gbogbo ti yàtọ̀ nísìn. So o gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ràn àdúrà. Má ṣe ohunkóhun láì jẹ́ pé o bá fi lọ Ọlọ́run nínú àdúrà ní ọdún 2021. Kó o tó má jáde nílẹ̀ jẹ́ kó o bá gbàdúrà. Má ṣe ohunkóhun, má gbé ìgbésẹ̀ kankan láì gbàdúrà. Gbàdúrà lówùúrọ̀, gbàdúrà lọ́sàn-án, gbàdúrà ní alẹ́. Wá ojú Ọlọ́run nínú àdúrà. Lórí ọmọ, gbàdúrà. Lórí ìgbéyàwó ẹ, gbàdúrà. Ní ìrìn àjò ẹ, gbàdúrà. Lórí ohun tó bá dáwọ́ lé, gbàdúrà. Lórí okòwò ẹ, gbàdúrà. O gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ràn àdúrà gan-an nínú ọdún 2021 yẹn. Wò ó àdúrà tá à ń sọ yìí kì í ṣe tó ń bẹ̀wẹ̀. Má wá prayer contractor kiri. Kò sí prayer contractor kankan bí kankan. Ìwọ náà lẹ́nu ẹ kó o bá Ọlọ́run sọ̀rọ̀. Anna ó pẹ́ tó ti lọ sí Ṣílò, ṣùgbọ́n ní ọjọ́ kan ó lọ nínú àdúrà. Ọjọ́ yẹn gan ó bá Ọlọ́run pàdé. Kí ni ìwọ náà ń fẹ́? Àyípadà wo ló ń wá nínú ayé ẹ? Kí ló ń tó sọnù tó ń wá? Kí ló fẹ́ kí Ọlọ́run kó ṣe fún ẹ nínú ọdún 2021? Kí ni ìyípadà tó ń fẹ́ lórí ọkọ ni o, lórí ọmọ ni o, lórí ìgbéyàwó ẹ ni o, ní ìrìn àjò ẹ ni o? Ohun tí o fẹ́ kí Ọlọ́run ṣe fún ẹ gan, ìwọ náà wá àyè láti gbàdúrà. Ìtò sákiri orí òkè tó orí òkè Olúwa dá mi láre, Olúwa ṣẹ́gun fún mi, Olúwa gbé mi ga, Olúwa ṣèyí fún mi. Òye tó sákiri orí òkè tó, ìtò wá wòlíì kiri tó, ìtọ́ gbowó lọ́wọ́ ẹ̀ tó tẹ̀ tán ní máa ní kó lọ ra aṣọ funfun wá sanwó àwo. Ó ti tó gẹ́ nínú ọdún 2021 yẹn. Ìwọ náà dá Ọlọ́run ní kó gbàdúrà, fi ẹnu ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run fẹ́ gbọ́ ohùn rẹ. Ó ti sọ níwèé Jeremáyà orí 27 ẹsẹ̀ 3 ó ní ké pè mí, èmi ó sì dá lóhùn. Ọlọ́run fẹ́ gbọ́ ohùn ẹ. Ìwọ náà fi ẹnu ẹ gbàdúrà. O ò nílò prayer contractor nínú ọdún yẹn. Fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ nínú àdúrà. Má lu ọdún yẹn anyhow. Má rìn anyhow. Bá Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí Ọlọ́run kó gbọ́ ohùn rẹ. Ó ń ṣàìsàn ní o, òun wá ohunkóhun ní o, òun wá wèbélú ní o, òun wá ọkọ ní o, òun wá aya ní o, ó fẹ́ kọ́lé ní o. Gbogbo ohunkóhun tó bá fẹ́ dáwọ́lé nínú ọdún yẹn, jọ̀wọ́ mo fẹ́ kó o fi lọ Ọlọ́run nínú àdúrà. Má gbé ìgbésẹ̀ láì jẹ́ pé Ọlọ́run bá mọ̀ nípa ẹ̀. Yóò sì dára fún ọ lórúkọ Jésù. Hallelujah. Ohun kejì tó nílò nínú ọdún 2021 yẹn láti pé kó o ṣeré, kó o ní àlàáfíà, kó o ní ẹ̀ ní pé ọpẹ́ àti ìyìn ó gbọ́dọ̀ wà lẹ́nu ẹ nígbà gbogbo. Kì í ṣe ọdún tí a máa tún kùn. Ó kàn sú mi. Nǹkan ò lọ déédéé. Ilé ń ṣe mí. Ká máa ṣàròyé. Ká máa ṣàwáwí ṣáá ni. Ká máa ní kí ló dé. Àǹtí kí ló tún ṣe yín? Kò lè yé yín. Ò lè gbogbo ẹ̀kọ́ dojúrú ni.
kò yé mi, ó sú mi, kò ṣeé ṣe. Ìwọ náà bẹ̀rẹ̀ sí kọ orin titun. Olúwa ti ṣe, àánú Olúwa dé, ohun gbogbo lójú sí rere fún mi. Ìwọ náà máa sọ àsọtẹ́lẹ̀ rere nípa ara rẹ, máa kọrin nínú ọdún yẹn, máa dúpẹ́, má ya abara moore jẹ. Ọlọ́run ti ṣe ní ọ̀pọ̀lọpọ̀ oore gan, kò ṣeé kà. Bíbélì sọ fún wa nínú ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 22, ó ní gbogbo ká máa dúpẹ́. Nínú ọdún 2021 yẹn jẹ́ ọlọ́pẹ́, jẹ́ ká máa kúrò náà ní ọmọ ọlọ́pẹ́, máa dúpẹ́, máa yin Ọlọ́run. Inú ìyìn ni Ọlọ́run ń gbé. Má kàn máa kùn ṣá, kó máa kàn ráhùn, kó máa kàn ṣàwáwí ṣá, ká máa ní kí ló tún ṣe yín. Bó ṣe ṣàwáwí títí ní 2020, má tún gbé wọnú 2021. Jẹ́ kí inú Ọlọ́run kó dùn sí ẹ. Jẹ́ kí Ọlọ́run kó máa gbóhùn ẹ nínú ọpẹ́, nínú ìyìn nígbà gbogbo. Ọpẹ́, ìyìn máa ń ṣílẹ̀kùn rere fún ni. Ẹ bá wo Paul àti Silas nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 16 ẹsẹ̀ 25 títí 26, wọ́n wà nínú túbú. Nígbà tó bẹ̀rẹ̀ sí dúpẹ́, tó bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run, kí ló ṣe? Ilẹ̀kùn túbú ṣí, wọ́n gba òmìnira. Nínú ọdún 2021 yẹn, ìwọ náà rí pé òun yin Ọlọ́run, máa dúpẹ́ ni. Nígbà tó dára dúpẹ́, nígbà tó kù díẹ̀ kí a tó dúpẹ́. Ọlọ́run fẹ́ gbọ́ wọn nínú ọpẹ́, kì í ṣe nínú ìráhùn, kì í ṣe nínú àròyé, kì í ṣe nínú ẹkún. Máa fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run, jẹ́ kí ọkàn ẹ kó yọ̀, jẹ́ kí ọkàn ẹ kó máa yọ̀ nígbà gbogbo. Bíbélì ní ká máa yọ̀ nígbà gbogbo. Àṣẹ ni Ọlọ́run pa fún wa nínú ìwé Fílípì, ó ní ká máa yọ̀ nígbà gbogbo. Nínú ọdún 2021 yẹn, ìwọ náà máa yọ̀, dúpẹ́ ní gbogbo ọ̀nà. Oore tó ti ṣe dúpẹ́, èyí tí ò ti ṣe dúpẹ́, èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ dúpẹ́, lórí ọmọ dúpẹ́, bóyá ọmọ yẹn ò ti ṣe dáadáa nílé ìwé ni. Ìyẹn iṣẹ́ kó máa wá rojú ẹ̀ kiri, kó máa wá Google ẹ̀, kó máa gbé sórí social media kiri. Ọpẹ́ ni. Olúwa mo dúpẹ́, ìwọ ló dá ọmọdé yìí, mọ̀ kó máa ṣe àṣepé lórí ayé ẹ̀. Bóyá kù dé nínú ìgbéyàwó ẹ̀ ni, kì í sàsìkò kó máa wá fa ogbẹ̀, kó fẹ́ fọ́ ogbẹ̀ lójú. Ọpẹ́ ni. Olúwa mo dúpẹ́, Olúwa ṣe ibi tó mú mi lọ, bóyá ò tiẹ̀ tí débi tó ń lọ, ṣùgbọ́n òun wọ lọ́kàn báyìí, máa dúpẹ́. Ọpẹ́ a máa mú kí ìrìn àjò ayé ẹni kó dára. Ọpẹ́ a máa mú kí ibi tí ìrìn àjò ayé rẹ̀ bá ti lójú pọ̀, ọpẹ́ a máa mú kó lójútùú. So ní ọdún 2021 yẹn, ìwọ náà dúpẹ́, ìwọ náà máa ṣe àpèjẹ ọpẹ́ nínú ilé ẹ, kó ṣe patí ọpẹ́ nínú ilé ẹ, kó jó, kó máa yin Ọlọ́run. Ohun tí Ọlọ́run dùn sí nìyẹn. Ebi wọ́n ti sọ fún wa pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ fún wa pé nínú ọpẹ́ ìtura máa ń wá. Nínú ọpẹ́ tí èèyàn bá ń ṣàìsàn, nínú ọpẹ́ gan, nínú ìyìn èèyàn máa ń rí ìwòsàn. So ọdún yẹn kò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni o, kì í ṣe ọdún ta tó ń ṣe àwáwí rárá. Èkejì nìyẹn. Ohun kẹta tó nílò kó lè ṣeré, kí ayé kó lè dára, kí ọkàn kó lè balẹ̀, kó lè ní ìlọsíwájú, kó lè délẹ̀ lérí ẹ ní ọdún 2021. Ohun kẹta tó nílò ni ọ̀rọ̀ Ọlọ́run ní kíkà. Ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ló ń gbàdúrà tí kì í ka Ọlọ́run. Ẹlòmíà ló ń gbààwẹ̀, wọn ò ní ṣí Bíbélì wọn wò. Ẹlòmíà láàárín ọ̀sẹ̀, ọjọ́ kan àbọ̀jọ́ méjì ló ń ka Bíbélì wọn. Ọ̀pọ̀lọpọ̀ Kristẹni church náà ti ń ka Bible wọn yìí kà nílé. Ọ̀pọ̀lọpọ̀ orí fíríjì ní Bíbélì wọn ń gbé. Ọ̀rọ̀ Ọlọ́run ó dandan láti kà. Èèyàn Kristẹni kì í kàn déédéé gbàdúrà, mò ń gbàdúrà ni. Àwọn wòlíì tó ń gbàdúrà fún ọmọ Amẹ́ríkà máa gbàdúrà ni, ẹ gbàdúrà ni, ẹ gbàwẹ̀ ni, ẹ gbàdúrà ni. Wọn ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run bọ yín torí kò kàn wọ́n. Ìwọ ló gbọ́dọ̀ gbé ìgbésẹ̀. Tó bá wo ìwé Joshua orí 1 ẹsẹ̀ 8, ó ní ìwé òfin yìí ó ní kò gbọdọ̀ kúrò ní ẹnu yẹn. Ó ní kó máa ṣe àṣàrò nínú ẹ̀ lọ́sàn-án àti lóru. Nígbà náà ni yóò dára fún ẹ, tí wàá wá ṣe rere. Bíbélì ẹ lówùúrọ̀, bí mo ṣe sànà, ó bá ti jí láàárọ̀ kó tó kúrò nílé, wákàtí kan àtàbọ̀ kó pọ̀jù 30 ìṣẹ́jú fún ọpẹ́ àti ìyìn, láti dúpẹ́, láti jó níwájú Ọlọ́run, láti dúpẹ́ oore, láti fi ẹ̀mí ìmoore hàn, láti yin Ọlọ́run 30 ìṣẹ́jú nínú àdúrà, láti fi ọ̀nà rí Ọlọ́run lọ́wọ́, ohun tó fẹ́ kó yí padà, ohun tó fẹ́ kó ṣe fún ẹ, ohun tó fẹ́ nú ayé ẹ, 30 ìṣẹ́jú
ọgbọ̀n ìṣẹ́jú kẹta láti fi ka ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ọ̀rọ̀ Ọlọ́run láti mọ bí ètò Ọlọ́run fún ayé wa ṣe bí àti mọ bí ètò Ọlọ́run fún ayé wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni máa ń fún ní ìtọ́ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni máa ń darí ẹni. Ọ̀rọ̀ Ọlọ́run ni máa ń mú kí èèyàn ní ayọ̀, ni máa ń mú kí èèyàn ní àlàáfíà. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ìlérí Ọlọ́run ti ń ṣe nínú ayé ènìyàn. So nínú ọdún 2021 yẹn, o gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, o gbọ́dọ̀ máa kà á. Ọ̀pọ̀lọpọ̀ wa la ní wákàtí kan láti fi jẹun, máa ń pè ní break time níbi iṣẹ́ wa. Èyí tó fi ń sáré kiri, tó fi ń bá wọn sọ̀sọkúsọ kiri, tó fi ń bá wọn rojọ́ kiri. Nínú wákàtí kan yẹn, o ò ṣe fi 30 ìṣẹ́jú ka ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀. 30 ìṣẹ́jú tó kù kó o fi jẹun, kó o fi ṣe tó fẹ́ ṣe. Èmi á máa ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń ṣiṣẹ́ níbi iṣẹ́. 30 ìṣẹ́jú màá wábì kan lọ, mo lè fi gbàdúrà àbí kí n fi ka ọ̀rọ̀ Ọlọ́run. Hallelujah. Ní inú ọdún 2021 yẹn, o kàn lè gbégbé ayé anyhow. O lè gbé bó ṣe bó lè kàn máa lò pé yẹn wẹ̀ bí tó máa ṣẹlẹ̀. Irọ́ o gbọ́dọ̀ mọ Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run. O gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú Ọlọ́run nínú ọ̀rọ̀ ẹ̀, nínú kíka ọ̀rọ̀ Ọlọ́run. Inú ọ̀rọ̀ Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀. Inú ọ̀rọ̀ láti máa kọ́ ẹ̀kọ́, inú ẹ̀ láti ń kọ́ ẹ̀kọ́. Ohun tá a gbọ́dọ̀ ṣe, ohun tá a gbọ́dọ̀ ṣe, nínú bá a ṣe gbọ́dọ̀ rìn, bá a ṣe gbọ́dọ̀ rìn. Ọlọ́run dígí ni. Ọlọ́run máa tún ayé ènìyàn ṣe. A máa tọ́ ni sọ́nà. A máa mú kí ire kó bá ni. O gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run. O gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run gidigidi. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ìlérí ayọ̀ àti ohun rere gbé wà. Ní ọdún 2021 yẹn, wáyé ọ̀pọ̀lọpọ̀ wa a lè wo African Magic wákàtí 3, a lè wo Nollywood wákàtí 2, ṣùgbọ́n láti wá 30 ìṣẹ́jú láti ka Ọlọ́run, ìnira ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ Kristẹni. Alábàjọ tó fi di pé Kristẹni gan-an nísìn, a mọ Kristẹni yàtọ̀ sí aláìgbàgbọ́ mọ́, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ò gbé nínú wa. Ọlọ́run ò tọ́ wa, àwa la ń darí ara wa. A ò gba ẹ̀mí Ọlọ́run láàyè nípa Ọlọ́run láti darí wa. Ṣùgbọ́n mo rọ̀ ọ́ bàbá, mo rọ̀ ọ́ màmá, mo rọ̀ ọ́ àǹtí mi, mo rọ̀ ọ́ bọ̀dá, ṣe àtúnṣe tó péye kí ìgbà ìtura, ìgbà ayọ̀, kí ohun rere kó lè dé bá ní ọdún 2021 yẹn. Máa ka Ọlọ́run. Nínú ẹ̀ ló ti mọ ìṣe Ọlọ́run, ló ti mọ bí ìrìn àjò ṣe rí. Ọlọ́run máa ń tún ayé ṣe, ó máa ń tún ìrìn àjò ènìyàn ṣe, ó máa ń tún ohun tó ti dàrú, ó máa ń tún tò. Ní ọ̀la tí mọ ohun tí Ọlọ́run fẹ́ fún ayé wa gan, ní ọ̀la tí mọ ọkàn Ọlọ́run fún wa. Hallelujah. Mo rọ̀ ọ́, jẹ́ kí Ọlọ́run kó jẹ́ ológun ní ọdún 2021 yẹn. Hallelujah. Ohun kẹrin tó gbọ́dọ̀ ṣe ni pé o gbọ́dọ̀ gbé ìgbé ayé ìwà mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ló ń sọ pé oore ọ̀fẹ́ Ọlọ́run gbé, oore ọ̀fẹ́ wà fún mi. Àwa lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ máa pọ̀ sí bí ká má rí. Ní Paul sọ, o gbọ́dọ̀ gbé ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé tó wù Ọlọ́run. Ní ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14, ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Ìwà mímọ́, torí pé Ọlọ́run tá à ń sìn, Ọlọ́run mímọ́ ni. Àwọn ìgbé ayé ìdọ̀tí, ká máa ṣàgbèrè, Kristẹni tó ń bá níbi àgbèrè, Kristẹni tó ń parọ́, Kristẹni tó ń jalè, Kristẹni tó ń sọ ọmọnìkejì lẹ́yìn, ìbínú, ìjà, àwọn èròǹgbà rédèrèdè, ìrìnkúrìn, ìjẹkújẹ. Ìwọ ni oníyàwó sílé, bẹ́ẹ̀ ojú ẹ̀ ò kúrò lójú àlè, ó tún lálè bí 2. Ìwọ o ti ní ọkọ sílé, ṣùgbọ́n boyfriend tẹ́lẹ̀ yẹn ó sì ń gorí ẹ, ojú ìmọ̀lẹ̀ kúrò lọ́tí, yẹ ríra yín. Ṣọ́ra tó pé ìdájọ́ Ọlọ́run ń bọ̀. Gbé ìgbé ayé ìwà mímọ́ kí àdúrà rẹ lè gbà, kó o lè ṣeré, kó o lè rí àánú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú kí ìbànújẹ́ kó dé bá ni. Ẹ̀ṣẹ̀ a máa ti lọ sí oko ìparun. Ẹ̀ṣẹ̀ a máa fa aṣọ iyì ya mọ́ni lára ni. Ẹ̀ṣẹ̀ máa ń ba rere jẹ́ mọ́ni lọ́wọ́ ni. Ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kí èèyàn kó tètè délẹ̀ lérí. Ẹ̀ṣẹ̀ máa ń sọ̀yàn di aláìní ni. Ẹ̀ṣẹ̀ máa ń sọ̀yàn di ènìyàn yẹpẹrẹ ni. Ní inú ọdún 2021 yẹn,
má gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ rárá. Ìgbé ayé ìwà mímọ́ ni kó o gbé torí pé Ọlọ́run mímọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ wa láti ń fi ààwẹ̀ àti àdúrà àti fi rọ́pò ìwà mímọ́. A ní máa gbààwẹ̀ ní aláàánú lọ́lọ́run. Ọlọ́run máa ṣe, Jésù máa ṣe, aláàánú ni. Ẹ máa gbààwẹ̀. Àgbànú àwẹ̀ àdúrà ló ń gbà. Àgbànú àdúrà ló ń gbà tó o bá ṣe ìfẹ́ Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Ìwé mọ́ sọ bẹ́ẹ̀ fún wa ní ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 29. Ó ní ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Ọdún 2021 yẹn, má gbé ìgbé ayé ìdọ̀tí, má gbé ìgbé ayé ìríra, panṣágà, àgbèrè. Ọmọ Ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ? Ọmọ Ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ? Ọmọ Ọlọ́run Kristẹni mi tó bá ní ẹ káàárọ̀, ṣe ni kí ẹ sáré lọ wo aago pé ṣáàárọ̀ ní lóòótọ́. Ẹlòmíì á parọ́, ẹlòmíì lè parọ́ ju èṣù lọ. Ìjà àrán kan, Ọlọ́run tó ń dìtẹ̀, Ọlọ́run tó ń yin odi. Àwọn ìránṣẹ́ Ọlọ́run míì gan-an ìwàásù ìwà mímọ́ kò sí lẹ́nu wọn mọ́ nítorí owó. Nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ ló ń sọ fún wọn. Pásítọ̀, apọ́stù, evangelist, wòlíì, nǹkan tí àwọn èèyàn fẹ́ gbọ́ ló ń sọ fún wọn. O kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́, ṣọ́ra. O kọ́ wọn ní ẹ̀kọ́, o fi ọ̀rọ̀ Ọlọ́run tó yè koro bọ́ ọmọ. Ìwàásù ìwà mímọ́ kò sí mọ́. Ìwàásù ìgbọràn sí àṣẹ Ọlọ́run kò sí mọ́. Prosperity ló kù. Ọlọ́run máa bùkún yín. Ọlọ́run máa fún yín ní mọ́tò. Ọlọ́run máa fún yín nílé. Ọlọ́run máa fún yín lówó. Ìwàásù tó wà lórí pẹpẹ ní ìsín nìyẹn. Ìwàásù pé Jésù ń bọ̀ lẹ́ẹ̀kejì níbo ló wà mọ́? Ìgbé ayé ìwà mímọ́ níbo ló wà mọ́? Ìgbé ayé àlàáfíà sọ yẹn mọ́. Ṣùgbọ́n torí owó ní tí àwọn èèyàn fẹ́ gbọ́ lẹ́ ń sọ fún wọn. Ọlọ́run máa jẹ́ kẹ́ ẹ jẹ̀bi o. Ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn. Ẹ sọ òtítọ́ fún àwọn ènìyàn. Ẹ sọ fún wọn nípa ẹ̀ṣẹ̀. Ẹ sọ fún wọn nípa ìwà ìríra. Ẹ sọ fún wọn nípa àgbèrè. Ẹ sọ fún wọn nípa ìmutípara. Ẹ sọ fún wọn nípa irọ́ pípa. Ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn kẹ́ bá bàa jẹ̀bi. 2021 yẹn kì í ṣe ọdún tó kàn lè gbé anyhow. Kì í ṣe ọdún pé a ti wọbẹ̀ Olúwa ṣe é ká tó máa yí lọ máa jó lọ mò ń wẹ̀ yẹn. Ọlọ́run tí máa ṣe máa lọ dáríjì mí náà. Lóòótọ́ Ọlọ́run lè dáríjì ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó yẹ pé nígbà tí Ọlọ́run bá dáríjì ẹ̀ tán apá ẹ̀ èèyàn á máa gbé títí ayérayé. Ṣùgbọ́n mo rọ̀ ọ́ gbé ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé àlàáfíà, ìgbé ayé tó wù Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run sọ ní Pétérù kínní, ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè ti jẹ́ mímọ́, bí ẹnikẹ́ni náà jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Ẹni tó pè wá mímọ́ ni nínú ìwà wa gbogbo, àwa náà gbọ́dọ̀ jẹ́ mímọ́. Tí omi ibi tó bá dé, wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ọmọ Ọlọ́run ni ẹ́. Ọmọ Ọlọ́run kì í dìtẹ̀. Má dìtẹ̀ níbi iṣẹ́. Má dìtẹ̀ nínú ẹbí. Má dìtẹ̀ ládùúgbò. Jẹ́ kán mọ̀ pé ọmọ Ọlọ́run ni ọ́. Àwọn kankan wà tí wọ́n gbọ́dọ̀ bá ọmọ Ọlọ́run nídìí ẹ̀. Ó sì ń bá wọn lọ́nú ẹgbẹ́. Sunday wàá gbé bíbélì, ó lọ ṣọ́ọ̀ṣì, ó sì bá wọn ń ṣe nínú ẹgbẹ́ ògbóni. Ìyá àjọ nínú ẹgbẹ́ àjẹ́. Pásítọ̀ nínú ẹgbẹ́ òkùnkùn. Wòlíì nínú ẹgbẹ́ àjẹ́. Wọ́n ló ń bá wọn fọmọ ọlọ́mọ ṣògùn owó. Ó sì ń rí nǹkan mọ́lẹ̀ kí àwọn èèyàn lè máa ṣe àfàrò. Bẹ́ẹ̀ ló ń tan àwọn ènìyàn jẹ. Wàá ní kán wá ní Monday, agbowó lọ́wọ́ wọn, first fruit wàá gba ọrẹ wòlíì, wàá gba ìdámẹ́wàá, wàá gba ọrẹ ìkọ́lé, wàá gba ọrẹ páànù. Àwọn ọmọ Ọlọ́run yìí ó sì ní wọn lára. Ó fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Owó ló ń gbà lọ́wọ́ wọn ṣáá. Ó fi wọ́n sínú ìdè. Ìkà ni ẹ́, ìkà wòlíì ni ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló ń sanra. Wọ́n ń gbélé tó dáwọn lọ mọ́tò ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn wọn inú ìnira, inú ìbànújẹ́,
inú wàhálà, inú làálàá, inú kòkó ni wọ́n ti ń gbé. Ìmí nǹkan ò lè jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́. Àwọn ọmọ wọn ò lè lọ sí ilé ìwé. Ìnira náà fi ń gbé ìgbé ayé wọn. Ṣùgbọ́n ìwọ ìránṣẹ́ Ọlọ́run, ó sì ní wọn lára. Ó hùwà bí ọbí Kristi. Ṣé tí Kristi rán wa nìyẹn? Ní ọdún 2021 mo bọ̀ yí padà. Ẹ̀san máa tó ké. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìgbé ayé àlàáfíà ni kó gbé. Ìgbé ayé tó wù Ọlọ́run ni kó gbé kí àdúrà rẹ lè gbà. Ẹ̀ṣẹ̀ lóró, ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ lóró, ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Yí padà lónìí kí ìgbàtura kó lè dé bá ọ. Hallelujah. Níkẹyìn, ní inú ọdún 2021 yẹn, mo fẹ́ kó o ṣe kíní kan. Ìwọ náà máa wàásù ìrere bí mo ṣe ń ṣe yìí. Máa wàásù ìrere. Máa sọ fún àwọn èèyàn nípa Jésù. Ohun tó ti ṣe fún wọn náà sọ fún àwọn èèyàn. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí, ó mú mi kúrò nínú ẹrọ̀fọ̀. Ó mú mi kúrò nínú òkùnkùn. Ó mú mi wá sínú ìmọ́lẹ̀. Ó mú mi kúrò ní ìdè ayé. Ó mú mi wá sínú ayọ̀. Mo ní ayọ̀. Mo ní àlàáfíà. Mo rí àánú Ọlọ́run. Torí náà ló ṣe ṣòro fún mi láti máa tọ́ mi bọ ẹ̀ṣẹ̀. Torí Ọlọ́run fẹ́ràn mi gan. Nínú ọdún 2021 yẹn, ìwọ náà sọ fún wọn níbi iṣẹ́ ẹ, sọ fún wọn nípa Jésù. Nínú ẹbí, sọ fún wọn nípa Jésù. Àwọn kan má jẹ́ kójú, àwọn kan máa tijú. Ẹlòmíì ò lè gbé Bíbélì kan pé kì í fẹ́ kó mọ̀ pé Kristẹni lòun. Ẹlòmíì ò lè gbàdúrà tó bá fẹ́ jẹun ní rẹ́sítọ́ráǹtì, kò lè gbàdúrà. Ká má bàa rí pé Kristẹni ni, kò lè gbàdúrà. Mo lọ ní ìrìnàjò ní ọdún díẹ̀ sẹ́yìn ní orílẹ̀ Nàìjíríà. Mi ò gbé mọ́tò mi lọ. Bí mo ṣe wọnú ọkọ̀ èrò tá a báyìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbàdúrà. Mo sọ fún wọn nìyẹn. Ẹ jọ̀ọ́ ṣí fìlà yín, àwọn èèyàn ọkùnrin. Ẹ jẹ́ ká gbàdúrà. Mo sì gbàdúrà. Mi kì í tijú láti sọ wípé ọmọ Ọlọ́run ni mí. Mi kì í tijú láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, nínú ọdún 2021 yẹn, ìwọ náà máa wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Máa sọ fún àwọn nípa Jésù tó ń gbàlà, tó ń tú sílẹ̀, tó ń dándé, tó tún padà bọ̀ lẹ́lẹ́kejì. Jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Ọlọ́run ni wọ́n náà. Wo Gálátíà orí 6 ẹsẹ̀ 7 ó ní a kò lè gan Ọlọ́run. Ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn ni yóò ká. Ìwọ náà máa fúrúgbìn rere, máa fúrúgbìn ayọ̀ sínú ayé àwọn ènìyàn. Máa sọ fún wọn nípa Jésù. Máa sọ fún wọn nípa ìfẹ́ Ọlọ́run. Máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn. Wo bó bá ti ń ṣe bẹ́ẹ̀ ni ọlá rẹ yóò máa pọ̀ sí. Ìwọ náà máa rí àánú Ọlọ́run. Wàá máa rí ojú rere Ọlọ́run. Ìrànlọ́wọ́ bá dìde fún ọ náà ní gúúsù, ní àríwá, ní ìwọ̀ ní ìlà oòrùn. Sọ fún àwọn èèyàn nípa Ọlọ́run. Máa wàásù ẹ̀. Yóò dára fún ẹ lórúkọ Jésù. Ohun tó gbẹ̀yìn ni pé nínú ọdún 2021 yẹn, fẹ́ kó ṣọ́ ahọ́n ẹ. Ṣọ́ ahọ́n ẹ gidigidi gan. Ikú àti ìyè ó ń bẹ lórí ahọ́n wa. Má bá wọn tójú ẹlẹ́jọ́. Má bá wọn fẹnu ahọ́n ẹ sọ tí ò yẹ. Má fi ahọ́n rẹ pé ikú sórí ara rẹ. Ṣọ́ ahọ́n rẹ. Ṣọ́ tó ń sọ jáde lẹ́nu nípa sí ara rẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ó ti fi ahọ́n ẹ̀, ó ti fi pe ìbànújẹ́, ó ti fi wàhálà, ó ti fi àìní, ó ti fi ìpọ́njú sínú ayé ara ẹ̀. Ahọ́n. Ìwé òwe ó ní ikú àti ìyè ó ń bẹ lórí ahọ́n wa. Ìwé orí 22 ẹsẹ̀ 11. Ṣọ́ tó ń sọ lẹ́nu. Má bá wọn fẹ́ ní kí abí pásọ̀ kankan ṣe èyẹ. Má bá wọn bú ránṣẹ́ Ọlọ́run. Kò sí tó kàn ẹ́. Tó bá lọ sí chọ́ọ̀chì kan tó rí pé kò tẹ́ lọ́rùn, kú òun bẹ́ẹ̀. Wọ́n chọ́ọ̀chì míì lọ. Nǹkan ṣe ń ṣe táàtì chọ́ọ̀chì kò kàn ẹ́. Kò kàn ẹ́. Pásọ̀ kan ń lo Jaguar, ìkan ń lo kíní kò kàn ẹ́. Fi wọ́n lẹ̀. Ìwọ kọ́ ni Ọlọ́run wọn. Ṣọ́ ahọ́n ẹ̀ tó ń fẹnu sọ. Má fi ahọ́n ẹ̀ bà ayé ara ẹ jẹ́. Nínú ọdún 2021 yẹn, má fi ahọ́n rẹ bà ilé ara rẹ jẹ́. Má fi ahọ́n rẹ pé ikú sórí àwọn ọmọ rẹ. Má fi ahọ́n rẹ pé ìbànújẹ́. Ṣọ́ tó ń sọ pẹ̀lú ẹnu rẹ. Má fẹnu ṣépè fáwọn ọmọ tó bí. Má fẹnu ṣépè fún ọkọ. Má fẹnu ṣépè fún aya. Má súre ni. Má sọ̀rọ̀ àlàáfíà ni.
máa sọ̀rọ̀ ìgbéga ni, máa sọ rere ni nípa iṣẹ́ ìránṣẹ́ ẹ, nípa okòwò ẹ, nípa ọkọ ẹ, nípa aya, nípa àwọn ọmọ, nípa àwọn ìránṣẹ́, máa fi ẹnu ẹ, máa fi sọ rere ni. Àwọn kan àgbàdo social media ń sìn fọ́ọ̀tì àwọn pásọ̀ náà máa ń wá kiri ti wọn. Fọ́ọ̀tì àwọn pásọ̀ náà máa ń wá kiri 24/7. Ìṣubú àwọn pásọ̀ náà máa ń wá kiri, pásọ̀ kan tó ṣe kiri kan. Kò sí tó kàn ẹ́, ìwọ ni kó dá Ọlọ́run tiẹ̀ mọ̀. Ìwọ ni kó wá Ọlọ́run wo ìrìn àjò tá à ń rìn yìí. Olúkúlùkù ló ń rìn o. Ọkọ ò lè rìn tìyàwó, ọkọ ò lè bá ìyàwó rìn. Hallelujah. Ìyàwó ò lè bá ọkọ rìn, òbí ò lè bá ọmọ rìn. Máa rìn ìrìn àjò tiẹ̀ kó lè dára fún ẹ. Yóò sì dára fún ẹ lórúkọ Jésù. Ọdún 2021 yẹn ọdún ire ni, ọdún ayọ̀ ni, ọdún àlàáfíà ni. Má gbàgbé fẹ́ràn àdúrà. Àdúrà ṣe pàtàkì, ó ṣe kókó gan-an, dì í mú báyìí, ó ṣe kókó. Èkejì, ọpẹ́ àti ìyìn. Inú ìyìn Ọlọ́run ń gbé. Máa dúpẹ́ nínú gbogbo, máa yìn, máa jó, máa fi ẹ̀mí ìmoore hàn nígbà gbogbo. Jẹ́ kí inú ẹ kó dùn, jẹ́ kí Ọlọ́run rí ọkàn ẹ pé ó moore. Má yà láì moore, má yà bára moore jẹ́ sí Ọlọ́run. Ẹ̀kẹta, Ọlọ́run ní kíkà. Máa ka Ọlọ́run, máa kà á ní ìbáṣepọ̀ tó dára tó pé pẹ̀lú Ọlọ́run nípa ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀kẹrin, ìgbé ayé ìwà mímọ́. Kó gbé ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé tó wù Ọlọ́run, gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ọlọ́run kì í dédé bùkún yàn bẹ́yẹn náà. Ọlọ́run kì í ṣe Father Christmas. Ìwọ náà gbọ́dọ̀ ṣe nǹkan kan. O gbọ́dọ̀ mọ Ọlọ́run. O gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run tọkàntọkàn. O gbọ́dọ̀ ṣèfẹ́ Ọlọ́run kí Ọlọ́run lè bùkún ọ. Hallelujah. Lẹ́yìn yẹn, máa wàásù ìrere. Níbi iṣẹ́ ni o, nínú ẹbí ni o, ládùúgbò nílé ni o, máa wàásù ìrere. Bí mo ṣe ń ṣe nìyẹn, gba àwọn àsìkò wà nínú snow báyìí, nínú òjò. Màá lọ sí high street tí mò ń gbé, máa wàásù ìrere. Àwọn kan rí mi ń bẹ̀. Wọ́n lè fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Ó dáa kí èèyàn fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ju kí Ọlọ́run kó fi ẹ́ ṣe yẹ̀yẹ́ lọ. Àwọn kan wá èmi, with my level of education, with my level of exposure, kán wá rí mi pé mò ń pín track, pé mò ń lọ wàásù lórí títì. Wo kò sí ní tó ní èrè tó, ó ní èrè, ó lè máa mú kí inú Ọlọ́run kó dùn. Lẹ́yìn yẹn, tí wọ́n sọ̀gbẹ́ ni pé ṣọ́ ahọ́n ẹ, má sọ̀sọ̀kúsọ, má bá wọn sọ ìríra. Tó bá ráyè lọ ka Jákọ́bù orí 1 ẹsẹ̀ 29 nípa ohun tó sọ nípa ahọ́n, àti ìwé Dáfídì, orin Dáfídì orí 24 ẹsẹ̀ 11 dé 14 ó sọ nípa ahọ́n. Ahọ́n máa bà tẹni jẹ́, ahọ́n sì máa tún ayé ènìyàn ṣe. Ahọ́n máa da ìrìnàjò ayé èèyàn rú, a sì máa mú kí ìrìnàjò ayé èèyàn kó ní ìtumọ̀. Ṣọ́ra tó máa fi àwọn sọ, yóò dára fẹ́ lórúkọ Jésù. Mo gbàdúrà fún ẹ nínú 2021 yẹn, àánú Ọlọ́run kó wá lórúkọ Jésù. O ò ní ṣìrìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún ẹ, o ò ní ṣìṣe lórúkọ Jésù. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ lórúkọ Jésù. Gbogbo àwọn nǹkan tó lé tó dàbí pé kò ò bá ní ọdún 2020, bó ṣe ń wọnú 2021 yìí, ní orúkọ Jésù, ní ìlọ́po Ọlọ́run á darí wọn sọ́dọ̀ ẹ. Olórí á wá wú ẹ lórúkọ Jésù. O ò ní fi àìsàn lu ọdún yẹn o lórúkọ Jésù. O ò ní fi wàhálà lu ọdún yẹn lórúkọ Jésù. O ò ní fi ìdààmú lò lórúkọ Jésù. O ò ní ṣẹ̀wọ̀n lórúkọ Jésù. Lórí ọkọ ò ní dààmú, lórí àwọn ọmọ ò ní dààmú, lórí ayé ò ní dààmú. Nínú ọdún 2021, wọn ò ní ṣí condolence register sílẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ àti ṣe ìfẹ́ Ọlọ́run kò ní ní ọ́ lára. Nínú ọdún 2021 ní orúkọ Jésù, o ò ní tọrọ jẹ, o ò ní ṣe aláìní. Olúwa yóò ràn ọ́ lọ́wọ́, ojú ò ní tì ẹ́ lórúkọ Jésù. Mo gbàdúrà fẹ́, mo súre fẹ́ pé ní inú ọdún 2021 yẹn, láti January 1 títí di 31st of December 2021, ojoojúmọ́ ojú rere àti àánú Ọlọ́run, ojú rere àti àánú Ọlọ́run kó máa rọ̀ nínú ayé ẹ, kó máa rọ̀ nínú ilé ẹ lórúkọ Jésù. O ò ní gbọ́mọ sí lórúkọ Jésù, yóò dára fún ọ. Ó ṣeré lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni mo sọ, ó sì rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Wá gbọ́ ohun tí mo ti ń sọ látàárọ̀. Tó o bá ní Jésù, tó o tí ìgbà tí mi Olúwa tí olùgbàlà rẹ, o ò ní nǹkan kan o. Ìgbé ayé tí ò ní Jésù, ìgbé ayé ìdààmú, ìgbé ayé ìpọ́njú, ìgbé ayé wàhálà, ìgbé ayé ìbànújẹ́ ni. Ó yẹ kó o ní Jésù o. Má fi dọ̀la o. Ọ̀la lè pẹ́ jù. Wo báyìí náà ṣe rí sìn. Ìwòye ọdún tó kọjá, àmọ́ tó ń pè ní COVID-19, àmọ́ tó ń pè coronavirus. Wà á gbogbo ẹ ṣe ní ọdún yìí. Wò bó ṣe rí náà, ṣùgbọ́n síbẹ̀
Ọlọ́run bẹ láàyè mo fẹ́ kó fi ayé fún Jésù jẹ́ kó máa darí ẹ jẹ́ kó máa wakọ̀ ayé ẹ jẹ́ kó máa tọ́ ọ gbà á ní Olúwa àti olùgbàlà rẹ inú Jésù láyọ̀ wà inú Jésù ní àánú wà inú Jésù ní ìbùkún wà inú Jésù ní ìfọ̀kànbalẹ̀ wà inú Jésù ní àti ṣe oríire wà kò sí níbi kankan o kò sínú ẹgbẹ́ kankan kò sí nínú òkùnkùn Jésù ní ìmọ́lẹ̀ tó bá ti tán láti gbà gbé ọwọ́ ọ̀tún ẹ sí ọkà yẹ kó sọ tẹ̀lé mi pé Jésù o ṣé mo gbọ́ rẹ lónìí mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí ó sì wọ́n ló kú fún mi lórí igi àgbélébù mo wá bẹ̀bẹ̀ mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi lónìí dárí ẹ̀ṣẹ̀ mi jì mí wá sínú ayé mi máa tọ́ mi máa darí mi láti òní lọ ìwọ ni kọ́kọ́ só ni màá sìn mi ò ní sin èṣù mọ́ gbà mí kọ orúkọ mi sínú ìwé ìyè ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa tó bá gbàdúrà yẹn tọkàntọkàn mo kí ọ kú oríire káàbọ̀ sínú ẹbí Ọlọ́run káàbọ̀ sínú ẹbí àwọn ọmọ Ọlọ́run níbi tí ayọ̀ gbé wà níbi tí ìgbéga àṣeyọrí ìtura ìdùnnú ìtùnú àti oore gbé wà wò tẹ̀mí láago lórí gbogbo ẹ̀rọ ayélujára mo wà lórí Instagram Facebook YouTube àti Twitter tẹ̀mí láago jẹ́ ká jọ sọ̀rọ̀ jẹ́ kí n gbàdúrà fẹ́ ohun tí Olúwa yàn mí fún nìyẹn bóyá o ní àìsàn kan mò ń sọ ní ti Ọlọ́run bó o ní diabetes bó o ní high blood pressure bóyá o ní kankan tó ń là kọjá wò mo challenge lẹ́nìí jẹ́ kí n gbàdúrà fún ẹ bí Ọlọ́run bá ti wò ẹ́ sàn á jẹ́ pé irọ́ ni mò ń pa fún ẹ bẹ́ẹ̀ ni Olúwa ti lò mí láti wo wèrè sàn Olúwa ti lò mí láti ẹni tó ń wá ọmọ Olúwa ti lò mí láti pé kó rí ọmọ Olúwa ti lò mí fún àwọn tó wà ní ìdè lóríṣiríṣi so mò ń fi ọwọ́ Ọlọ́run mi sọ̀yà ni bẹ́ẹ̀ ni torí pé ìránṣẹ́ Ọlọ́run lèmi ń ṣe àwọn àsínú ìránṣẹ́ Ọlọ́run tó ń gbaṣẹ́ Ọlọ́run láti máa fi tú àwọn èèyàn jẹ irọ́ o torí ẹ̀ ni mi ò ṣe lè rí bank account details mi anywhere ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tòótọ́ yìí náà ni mò ń sọ òun náà ni Ọlọ́run kí n máa sọ nítorí Ọlọ́run fi sí mi lẹ́nu náà ni mò ń sọ nínú òtítọ́ nínú ìwà ìmúlá sì ti ń sọ yóò dára fẹ́ lórúkọ Jésù jẹ́ ká jọ sọ̀rọ̀ pọ̀ jẹ́ ká jọ sọ àsọyépọ̀ yóò dára fẹ́ lórúkọ Jésù ó ní ṣìṣe ó ní ṣìrìn Ọlọ́run yóò ràn ẹ́ lọ́wọ́ ojú òní tiẹ̀ mo gbàdúrà fún ẹ mo wá kí ẹ báyìí pé happy new year happy new year happy new year ó kú oríire yóò dára fẹ́ lórúkọ Jésù a tún máa ríra a tún máa sọ̀rọ̀ gbọ̀ngbọ́ èyí Jésù lólúwa ó dìgbà kan náà hallelujah.